Ìbà Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́, ọba àjígẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbàrà àdúgbò, abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Ìbà. Ìbà àwọn ìyá mi òṣòmọ̀gà, àwọn alátọ́rọ́jọ́kọ́ àtẹ̀rẹ́jọ́kọ́ àti fúdòróró, àwọn ọ̀ṣálá ṣóló òṣòló ṣálá, àwọn táwọn ẹ̀ nú omi ṣálá ṣóló òjijì fìrí, ọ̀dọ́sápò yarú àrògìdìgbà sàkóyè ogun oníbàtẹ́ pèlè mọ̀jà tí bánijá láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti dímùjẹ èèyàn. Ìbà yín o, ajẹran òró ìbà yín, afúnjẹ́ àgbàgbà tí so kùtùkùtù mọ́wọ́ ìbà yín, arúgbó aṣọ mọ́balẹ̀ ìbà yín, àṣebà yín o. Láàlú ògiri òkò, òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún, òbá dá sọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀, onímísùmí láàárọ̀ yìí sùn fún ẹbọra jẹ́ látọ́pa, ìsùnmọ́ ṣe mímọ́ ṣe ilẹ̀ Yorùbá, mọ́jẹ́kílẹ̀ Yorùbá dàrú, àlédè àyèdè sẹ́ mọ́jọ́ bọ́ bẹ́ẹ̀lẹ̀ ní sàkání wa, gbogbo ibikíbi tó ọmọ Yorùbá bá wà, èdè àyèdè tí ìjẹ́kẹ̀yìn gbóhùn ẹlẹ́yọ̀ mọ́jọ́ ṣẹlẹ̀ láàrin wa. Gbé wa lékè ọ̀tá ilẹ̀ ọ̀gẹ́rẹ́, gbé wa lékè ọ̀tá, gbé wa lékè amọ́niṣe ní afàìmọ́niṣe ní aṣẹ́ntàn máa ń dárò, gbé wa lékè wọn. Mọ́jà ṣe ọ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà gun ayé gun alẹ́sẹ̀, mọ́jà jì sọ́fì àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn, mọ́jà bá wọn tẹ̀. Ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí, mọ́jà bárò wọn tó. Ẹ̀yin ènìyàn mi, ẹ lọ di ọwọ́ alẹ́ lónìí, ẹ má bínú sí wa. Àkókò tá a rí àyè sí ni à ń ṣètò wa lẹ́nu mẹ́ta yìí. Ṣé rí lánàá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú, ìyẹn ti lọ, a dẹ̀ ti jáwé olúborí, ọpẹ́ ní fọ́lọ́run ọba wa tó dá ayé òun ọ̀run. Nǹkan tuntun kan wà tí mo fẹ́ mú wá, tí mo sọ̀rọ̀ lé lórí briefly nípa ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. Àwọn ẹ̀dá kan bẹ tí wọ́n yé sára wa, tí wọ́n máa fẹ́ jùdàrọ̀ sílé, wọ́n fẹ́ máa sọ òkò sínú ságbo ibi tí Yorùbá bá wà. Àwọn òkò ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé, àwọn ọ̀rọ̀ tó lè múyàn fadà yọ lápò téèyàn ó bẹ orí ẹni tí wọ́n wájú èèyàn. Mo rí arákùnrin kan láti ilẹ̀ Kotonu, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní di ìtàn ilẹ̀ Yorùbá mú, ó bẹ̀rẹ̀ sí í pa á. Mo rí Yorùbá ẹnu rẹ̀ náà, mo rí pé Yorùbá rẹ̀ náà ò dáńtọ́ tó, ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ dàbí ìgbà tí èèyàn mú fúdù lọ́wọ́, ẹ mọ̀ tọ́mọ kékeré bá mú fídà, ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ló sì máa rùn. Bẹ́ẹ̀ lẹ́nu náà ṣe rí. Àwọn àtàn tí ò mọ̀túmọ̀ rẹ̀, nǹkan téèyàn bá mọ̀túmọ̀ ẹ̀, ó ṣe pàtàkì kéèyàn wá díẹ̀ kó tó máa sọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn mọ̀túmọ̀ rẹ̀, bọ̀ orí ìkànnì tá à ń kọ́rọ̀ wá, ọ̀rọ̀ láíláí tá a bá sọ síbí láíláí ni tí ò ní parẹ́. Ìdí nìyẹn tó jẹ́ kí wọ́n á tako ọ̀rọ̀ tọkùnrin yẹn sọ, tó jẹ́ wọ́n á tako. Ó sọ̀rọ̀ nípa Lérè Òdìdí tí í ṣe Odùduwà. Lérè Òdìdí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni, tí gbogbo ayé mọ, àwọn tó mọ̀tàn rẹ̀ mọ̀. Ó wà lára àjọ tó yẹ ká ti rìn tipẹ́tipẹ́. Mo fẹ́ lọ sí Òtúfẹ̀, mo fẹ́ wá ojú orí Odùduwà kan, ká jẹ́ káwọn èèyàn mọ b'Odùduwà ṣe rí, pé ìjẹ́ ìran rẹ̀ sì wà lórí ilẹ̀. Kò yí ọ̀pọ̀lọpọ̀, ẹlòmíì ò kàn kìtàn mọ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí pa á. Ẹ má ti jẹ́ dóònà pẹnu, ẹ má jẹ́ dóònà pẹnu. Ẹ jẹ́ gbé arákùnrin yẹn wọlé, kẹ́ kọ́kọ́ gbọ́ bí ó ṣe máa sọ̀rọ̀ náà, kẹ́ fi mọ tí mo fẹ́ sọ. Ẹ má gbàgbé ń gbé Ọ̀rúnmìlà náà àti ìkọ̀lé ọ̀hún ló ti wà. Ẹ má gbàgbé pé babaláwo kan ló dífá Ọ̀wọ́nrìnṣògbè fún.
ní kọ̀lé ọ̀hún nígbà tí wọ́n fi bì tí wọ́n fi sọ wípé kò lè gbé ní ìlú tí wọ́n bì là ẹ ṣe bí ráyé pé inú ìlú wo ni wọ́n bì sí ọ̀hún àbí wọ́n máa tó yé yìí. Ohun tí mo fẹ́ sọ ni wípé àlàyé tí mo fẹ́ ṣe fún yín tó jọ bí àlàyé ó jọ bí torchlight ó jọ bí ìmọ́lẹ̀ ìbéèrè ni o àmọ́ yóò ṣí yín lóye àwọn ni wípé ẹ gbọ́dọ̀ béèrè wípé onírìṣà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ẹ gbọ́dọ̀ wádìí níbo ni láwàní ẹ̀ ti wá onírìṣà ń wé láwàní náà ìran oní máa ń wé láwàní nínú ayé mi onírìṣà wọ́n máa ń pa kájà ìran wo ló ní kájà pípa tí a bá fẹ́ sọ wípé àwọn ẹni tó ní nǹkan báyìí tó ti pẹ́ o àwọn ta ló ní. Ìtorí ẹ má jẹ́ á gbàgbé wípé Ọ̀ọ̀ni jogún láwàní àti kájà lọ́wọ́ Oòduà ni. Tí a bá fẹ́ wá sọ a máa sọ wípé ó dàbí pé Oòduà gan ó gbé kò ní kọ̀lé ọ̀hún wá sílé ayé ni. Ọ̀hún yìí la sì sọ wípé èèyàn kan yìí jábọ́ látọ̀hún láti gbàtà ayé tí ń jáyé tí ayé ò fi tán kò sẹ́ni tí ń jábọ́ látọ̀hún. Ohun tí mo fẹ́ sọ ni wípé gbà tí onírìṣà wá ń jogún láwàní kájà lọ́wọ́ Oòduà níbo l'Oòduà gan ti gbé wá. Nítorí onírìṣà ìṣọmọ bíbí Oòduà o nítorí wípé onírìṣà Ọ̀ọ̀ni jírí òrìṣà ẹni tó ń jírí òrìṣà ajírọ́ba àsìkò náà òun ni Ọ̀ọ̀ni nítumọ̀ sí pé ẹni tó jẹ́ ẹni tí Odùduwà wá bá ní ilẹ̀ Yorùbá kó tó wá jọba lé wọn lérí ẹni tó wá jẹ́ kòríkòsùn ẹ̀ tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá yàtọ̀ sí pé gbogbo alamọ̀ wípé Oòduà kì í ṣọmọ ilẹ̀ Yorùbá ibì kan náà fèrè rẹ̀ sọlẹ̀ sí kó tó wá bí. Ẹ má gbàgbé pé wọ́n máa sọ̀rọ̀ nípa ẹnìkan tá a máa pè ní Lámúrúdù yìí mo fẹ́ ń pè kẹ́ ṣe àṣàwò kí ni àjọṣepọ̀ tó wà láàrin Lámúrúdù olóńdàmúhùs. Tí ẹ bá ti ń relate àwọn méjèèjì yẹn ẹ padà mọ̀ wípé ilẹ̀ Yorùbá á padà gbá ohun tí yìí ṣe tiwa ní ohun tó jẹ́ tiwa ò fi jẹ́ fún wa mọ́ nítorí wípé ọ̀rọ̀ náà dàbí ẹja tó fẹ́ mọ lọ gbé inú igbó ni ibẹ̀ ni ó kù sí kódà kò bá àkọ́ bálàsì síbẹ̀. Ológìní tó bá sọ wípé ní ibú lòun fẹ́ gbé ní odò lòun fẹ́ mọ gbé ìran wọn máa ń kú sómi ni nítorí wípé tí a bá sọ wípé Oòduà kì í ṣọmọ ilẹ̀ Yorùbá ọmọ tí Oòduà bá bí kì í ṣọmọ Yorùbá náà kàbí ta ni ò mọ̀ wípé Ọ̀rànmíyàn. ẹ máa gbọ́ irọ́ wọ́n lé babaláwo kan ló dífá ọ̀wọ́n ní sọgbè f'Odùduwà ní ìkọ̀lé ọ̀run wọn ń dífá ń bẹ̀. aláwọn èèyàn kan bẹsẹ̀ gbé pè ní ká máa gbé wọn sẹ́ni àbí kéèyàn ó mú epo gbóná kéèyàn ó dálé wọn lórí tó tí wọ́n dẹ̀ sọ ìtàn Yorùbá wọ́n dẹ̀ sọ di tọ́yì. ìwọ tó jẹ́ pé tá bá yẹ ẹ̀jẹ̀ rẹ wò ó bìlọ́ọ̀gì sí ìran Yorùbá tó wọn pàtàkì Yorùbá náà dandan Odùduwà wọ́n dáfá f'Odùduwà níkọ̀lé ọ̀run ìkọ̀lé ayé kọ ìkọ̀lé ọ̀run ẹ̀rí yóò mọ̀ pa ẹ̀ tẹ́ bá gbọ́ ìkan bí ìtẹ́lẹ̀ bá sọ báyìí àwọn nǹkan yẹn nítumọ̀ tẹ́ bá fẹ́ wádìí nǹkan tí Yorùbá ń pè ní kọ̀lé ọ̀run ìrìn àjò ńlá ni kì í ṣe ìrìn àjò kéékèèké kì í ṣe ọ̀run eléyìí tó ń sọ rèé ó mọ̀ ṣe mi o àwọn èèyàn wọn ò rẹ́dì láti kẹ́kọ̀ọ́ wọn ò rẹ́dì láti ṣèwádìí kankan àfi kẹ́kọ̀ọ́ bá rẹ́dì méèdì nǹkan tó ti wà lẹ̀ ìbá wrong ìbá not right wọ́n dẹ̀ gbé jáde wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ok
ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nàmúrúsù, ó ní lámúrúdu ní nàmúrú. Ẹ dákun, nínú ìtàn Yorùbá, nínú ẹ̀yà Yorùbá ẹ̀yà wo ní ń jẹ́ lámúrúdu? Ara àwọn ìwé ìtàn takàn primary tó dá wa lálẹ́ tí Aláàfin, bàbá Aláàfin àná máa sábà kà, lámúrúdu àti kùkáwà. Gbogbo yín tẹ̀ ń gbọ́ tẹ̀ ilẹ̀ máa rántí bá a kà ní school, wọ́n ní lámúrúdu àti kùkáwà. Ìtàn Odùduwà ò tí ì pé 1000 years lórí òkè èèpẹ̀ tá a ti ń gbàgbé, tá a ti ń fi èmi ìkun, tá a ti ń yọ kúrò nínú ìtàn Odùduwà. Ibi tẹ́ ti mọ̀ pé àwọn èèyàn àtijọ́ àti ló mú ọ̀pọ̀lọpọ̀ dá gbogbo ẹ̀rú mọ́ra wọn. Sẹ́yìn tẹ́ ń sọ́tàn 1000 years tẹ́ ti mọ́ olùpolé lórí lẹ́ẹ̀rí ìtàn 30,000 years sọ lórí ìran Yorùbá. Ibi tí wàhálà ti wà nìyẹn. Ibi tí wàhálà ti wà nìyẹn. Kí nìyẹn ó jẹ́ nǹkan ìbànújẹ́ ní gbogbo ìgbà tí n bá rántí wípé àwọn nǹkan tá a condemn káwọn èèyàn má sọ mọ́. Irú ẹni yìí tó bá jẹ́ pé àwa náà ya oníjàgídíjàgan bí àwọn ará Ìlọrin ni, a lọ fọlọ́pàá gbé ni, kápá nírú àwọn US mọ̀ọ́mù láàrin wa. Irú ọ̀bọ yìí ó yẹ ká gbé pé ó ń da ìtàn ilẹ̀ Yorùbá rú, kí wọ́n arrest ẹ̀ kó yẹ parú ìtàn báyẹn mọ́. Ó ní ká lọ wo kíní tí Ọọ̀ni máa wé mọ́rí, pé níbo ni Ọọ̀ni ti rí láwàní tí ń wé sọ́ọ̀ni ń wé láwàní ni, ṣé láwàní náà ń pè kíní tọ́ọ̀ni ya sórí yẹn. Ó sọ níbi pé kájà tọ́ọ̀ni ń pa, pé àwọn àràn wo ni máa ń ṣe pé Odùduwà ló kọ́kọ́ pa kájà. Mo kàn rẹ́rìn-ín, kò yé, ó ti dàrú mọ́ lọ́wọ́. Bàbá kò rí bẹ́ẹ̀ o. Kájà pípa àwọn onífá ló ní àtàwọn Ọlọ́bàtálá, àwọn náà ní kápá kájà. Torí ẹ̀ ló ṣe lóko nínú èdè Yorùbá. Ìpa kájà kì í ṣe èdè Lárúbáwá ni àwọn náà ó ní orúkọ tí wọ́n ń pè lọ́dọ̀ wọn, pa kájà. Kéèyàn pa kájà aṣọ, kéèyàn sọ aṣọ méjì kákan, òun náà ń pè ní pàkájà aṣọ. Èdè Yorùbá ni o, kì í ṣe èdè Lárúbáwá o. Èèmọ̀ tí Lárúbáwá ń pè ní tiwọn. Ṣùgbọ́n òye orí ò ní sọ fẹ́yìn tẹ́yìn sọ̀sọ́kúsọ yìí kẹ́ ronú lọ bẹ̀ pé èdè Yorùbá lẹ̀ ń sọ lẹ́nu. Ó jẹ́ ẹ̀dùn ọkàn. Ntẹ́ ẹ̀ bá mọ̀ túmọ̀ rẹ̀ béèrè. Odùduwà wá láti ìgboro Mẹ́kà, kódà kò dé ilẹ̀ Mẹ́kà rí. Odùduwà ò gbọ́ nípa Mẹ́kà rí, kò gbọ́ Saudi, kò gbọ́ rí tó fi fayé lẹ̀, kò gbọ́ rí nínú ìrìnàjò ẹ̀. Dìdìrín yín Sudan lẹ́ ń pè Saudi, Sudan bíbá yìí nítorí pé ìran yẹn ti dìran Lárúbáwá lónìí, àti ìran Egypt tó di ìran Lárúbáwá lónìí. Láti jọ́ mo máa ń sọ gbogbo ọba ìran Egypt ń ṣèran wọn èyí ṣèyàn funfun o, èèyàn dúdú ni wọ́n ní ilẹ̀ Egypt. Àwọn Saudi ló wá kó wọn, àwọn ará Arab ló wá kó ìran bẹ̀lẹ́rú tó da ìlú yẹn rú. Òun ló sọ wọ́n dà báyẹn. Torí tá a bá ń sọ̀rọ̀ fún yín ẹ̀ nígbà ẹ sá máa múrò lùpọ̀ ni wọ́n máa dágbé ìrúpọ̀ kan mọ́ra wọn. Odùduwà àdédé jagunjagun ní Ilé Ifẹ̀ náà ti gbé dé bàbá tó bí ń bẹ láyé nígbà tó Odùduwà ó fi ṣàtìpó lọ jagun lẹ́yìn odi. Kí dẹ̀ ló fà á? Táìmù ìgbà tí wọ́n invade Egypt, gbogbo West, gbogbo East, gbogbo Africa ló dá ọmọ ogun lẹ̀ láti lọ kojú àwọn arábé nígbà yẹn. Pàápàá jùlọ wọ́n máa ń wá àwọn ọmọ ogun wá sí Ifẹ̀ dáadáa tó rán mọ bí Ifẹ̀ ṣe lágbára tó. Ètò gbé Odùduwà wá lójú ogun yẹn nìyẹn. Nígbà tó dẹ̀ lọ tó pẹ́ títí ojú ti kú lára ẹ̀, pé bóyá ó ti kú sọ̀hún yẹn ni, torí ọ̀nà tó jìnnà ni kì í sọ̀nà tòsí. Tó dẹ̀ dédé déjọ́ kan tó làdé padà lọ́rọ̀ ẹ̀ ló yá everybody lẹ́nu pé sọkùnrin lè padà dé. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ pẹ̀lú tàn rádánú àwọn tí ò mọ̀ rí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oríṣiríṣi ń parẹ̀ tí wọ́n bó dúdú ṣe jẹ́. So possible kára àtàwọn kó wá gba péré ilẹ̀ Yorùbá ni,
ẹ ti gbọ́ rí bí àwọn Aláàfin ṣe tó láyé wọn tó jẹ́ pé wọ́n bá àwọn ẹ̀yà míì ṣe, ẹ gbọ́ pé wọ́n gba àpèrè bàbá wọn lọ́wọ́ wọn rí. Ẹ lọ béèrè tán lẹ Yorùbá, ẹ mọ̀ bí Yorùbá bó ṣe rí, bí Ẹ̀gbá ṣe jagun tó, ìran mi ò gba àpèrè wọn lọ́wọ́ wọn títí dòní. Ẹ lọ wo tán, ẹ lọ wo ti Jẹ̀bú, ẹ lọ wo lẹ́kìtì, ibo lẹ ti rí àpèrè wo lẹ rí nílẹ̀ Yorùbá tí wọ́n fogun gbà, tí ìbá ṣe ti Ìlọrin ọdẹ tí lápèrè nígbà tí wọ́n bẹ̀rẹ̀ baálẹ̀ ní Àfọ̀njá táwọn Fúlàní fi jábẹ́ gbàmọ́ lọ́wọ́. That's the only place tí Yorùbá dùnù. Nítorí ẹ̀fà náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò tẹ̀lé Ifá tí wọ́n ń ṣe mọ́. Wọ́n dín Fáfọ̀njá pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí, kò gbàgbọ́, kò tẹ̀lé, nítorí wọ́n ti ń wo mùdùmùdù tí wọ́n máa rí. Ètò ẹ̀ la ṣe máa ń sọ fáwọn èèyàn wa nílẹ̀ Yorùbá lénìí, ìwọ tó bá ń da àwọn èèyàn rẹ nù, mo sọ nínú fídíò tí mo ṣe lọ, ìwọ tó bá ń condemn àwọn èèyàn rẹ tàbí òun commonize wọn, òun kàn ń fi ìyà jẹ ọjọ́ ọ̀la rẹ ni, òun da ìrìn àjò rẹ rú lọ́la. Tó ṣẹlẹ̀ sáwọn Àfọ̀njá nìyẹn. Àfọ̀njá náà ní mistake tó ṣe, ó ní mistake tó ṣe, torí pé àyè fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ló dàbí ìpàgọ́ kìíní kan, tá a bá tú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà lórí Awólọ́wọ̀, bẹ́ẹ̀ lórí Abíọ́lá, báwọn ará Yorùbá kọ̀ọ̀kan ṣe máa ń ṣe mistake yẹn nìyẹn. Bẹ́ẹ̀ lórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tòní tó já síwájú ilẹ̀ Yorùbá lónìí, gbogbo wọn ṣe ní kọ́lọ́fín lọ nìyẹn, torí ipò agbára ó máa gàn wọ́n pé kò sẹ́ni tó lè mú mi, kí sì máa àfẹ́ tiwọn. Ẹ wá wò ó nínú gbogbo àwọn àpèrè yìí, the only àpèrè tí wọ́n rí jágbà mọ́ ìran Yorùbá lọ́wọ́, òun náà làpèrè Ìlọrin. Gbógun ṣe wá jà tó nílẹ̀ Yorùbá tá a kógun tira wa tá a ṣe gbá tó, ẹ̀sùn àpèrè tí wọ́n rí jágbà. Wọ́n lè túlù kì í ṣe pé kán jápèrè wọn gbà. Ẹ lọ béèrè dáadáa nínú tàn, ẹ mọ nǹkan tán pè ní àpèrè ni, ẹ mọ ìwọ̀ tó wà nínú kéèyàn àpèrè Ifẹ̀ lẹ́nìkan wà jágbà. Lòdùdú wà wá láti ta yóò já ara ta yóò wá já àpèrè Ifẹ̀ gbà. Ẹ mọ nǹkan tẹ́ sọ lẹ́nu ni. Because common sense ló yẹ kéèyàn máa apply lórí àwọn cases báyìí. Common sense la need láti máa apply. Èyí tẹ́bi kan fẹ́ sọ fún arákùnrin yẹn ni pé kò mọ nǹkan kan nípa ìtàn ilẹ̀ Yorùbá, kó má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Kó jọ nítorí t'Ọlọ́run Ọba, kó má borí àwọn ọmọ wa jẹ́, torí àwọn ọmọ tá ń bọ̀ lẹ́yìn tá máa ń ríro àwọn ọ̀tàn yìí, wọ́n tún máa wá orú àwa káàkiri tá a ti ṣe so many things nípa ìtàn ilẹ̀ Yorùbá. At least àwọn ọmọ yìí ó tẹ̀lé ní rest of mind lórí àwọn kankan. Eré tó tún sọ lálẹ́ yìí ò ní ìtumọ̀. Máa sọ pé ìlárúbáwá ó fẹ́ ìtọ́gbọ́n nǹkan tí ń drive àti ni pé ìran lárúbáwá ní ìran Odùduwà tó ń tọ́ àìsàn nìyẹn, ló fi sọ̀rọ̀ lámúrúdù. Kí ni jẹ́ lámúrúdù ní èdè Yorùbá? Lámúrúdù, ṣé lámúrúdù dé Ifẹ̀ rí ni? Àbọ̀ bí ilé Ifẹ̀? Lámúrúdù kọ́ ló bí Odùduwà o. Odùduwà ọ̀dẹ̀ lọ Sáúdí rí, kò dé Sáúdí, kò dé Mẹ́kà rí. Egypt ló lọ, ogun sì wọ́n lọ jà ní Egypt. Ìgbà tó òun ò ṣeé ṣe ló padà wálé, ló wá jọba. Lérè Òdìdí lórúkọ tí Odùduwà jẹ́. Lérè Òdìdí bó ṣe rí nìyẹn. Ẹ̀yin ènìyàn wa lápá abẹ yẹn, ẹjẹ́ àfitì. Kí wá nìdí tí wọ́n fi ń pe Yorùbá ní ọmọ aládé? Kí nìdí? Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ìdí tó fi ń pè wá lọ́mọ aládé. Wípé ọmọ aládé tó ra yàtọ̀ sí àwọn ẹ̀yà yòókù tá a bá pàdé lórí ilẹ̀. Why tó fi ń pe Yorùbá lọ́mọ aládé? Ìdí nìyẹn tí ó fi rọrùn fáwọn Yorùbá Ìlọrin láti wà lábẹ́ ọba onígèlè, láti emir onígèlè, emir kì í sọba o, but point of correction, ẹ bá mọ̀ pé emir lọ́ba mọ́, tí wọ́n ń pè ní ọba ó yàtọ̀ sí emir.
wọ́n ní adé là á fi mọba, ìlẹ̀kẹ̀ là á fi mọ̀jòyè. So kí la lè fi mọ emir? Gèlè. So ìdí nìyẹn àwọn tí mo sọ pé ọba Ìlọrin ẹ̀rọ ni blunder náà commit. Ọba Ìlọrin is not ọba, is emir of Ìlọrin. So ẹ̀rọ ni àwọn èèyàn gbọ́ Yorùbá ló fa àwọn èèyàn àṣìṣọ yẹn. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Kí ni ìdí tó fi ń pè Yorùbá lọ́ba ọmọ aládé? Ìdí tó fi ń pè wá lọ́mọ aládé kò ju pé tẹ́ ẹ bá pàdé ẹ̀yà Yorùbá kan lénìí tó bá ní ọmọ Ẹ̀gbá ni mí, Ẹ̀gbá ni ẹ́ níbo? Tó bá ní Ẹ̀gbá Òwu lòun, Ẹ̀gbá Aké lòun, kíní kan lòun, ẹ wà tó bá ládùúgbò báyìí ìran Ọlọ́fà ni ẹ̀. Ṣe pé bó ṣe rí káàkiri nìyẹn. Ọ̀fà tẹ́ ń wò yẹn ìran wọn spread káàkiri ilẹ̀ Yorùbá ni. Tẹ́ ẹ bá dé Ìjẹ̀bú ẹ bá ran Ọlọ́fà. Tí ọ̀pọ̀lọpọ̀ understand nìyẹn. Tẹ́ ẹ bá dé Èkìtì ẹ bá ìran Ọlọ́fà. Tẹ́ ẹ bá dé Èjìgbò ẹ bá ìran Ọlọ́fà. Bẹ́ẹ̀ dé Ṣogbo ìran Ọlọ́fà. Ìjẹ̀ṣà ìran Ọlọ́fà. Wọ́n ní Yẹ̀rú Ọ̀kín náà máa ń kí àwọn. So anybody bá ti kì ní Yẹ̀rú Ọ̀kín tó bá ṣe Èkìtì lẹ ti bá pàdé, ó kàn ń sọ Èkìtì lẹ́nu ni. Ọmọ bíbí jíìnì ẹ̀ ẹran ara rẹ̀ ìran Ọ̀fà ni. Táwa ti lè kì mọ́fà, ẹ wá lọ wádìí ẹ̀ dáadáa, ẹ rí i pé ọmọ aládé ni. Sídà kó jẹ́ pé ìjà oyè àbí nǹkan kan ni ó gbé àwọn ará rẹ̀ kúrò lé tí wọ́n fi bínú kúrò lé tí wọ́n fi lọ tẹ̀dọ́ síbòmí. Irú àwa ń sìn lọ́ba àgùn, gbogbo tán ń pè ní agboolé ọjọ́ mu pátá tá a jẹ́ ọmọ bàbá wa Okùn Adé. Yes, Okùn Adé lóko bàbá wa ń jẹ́. Onílù ni. Ṣùgbọ́n ìlú tó ti ṣàtìpó wá sọ́ba àgùn, wọ́n ń pè ìlú yẹn ní Ìgbọ̀nà ní area Ọ̀fà ní Kwara State ní ìlú yẹn wà. Wọ́n ń pè ìlú yẹn ní Ìgbọ̀nà. Wọ́n á pé ìpẹ́ náà máa gbà lọ sí Ìgbọ̀nà. Kí ni mo fẹ́ fàyọ ni pé Ìgbọ̀nà yìí tẹ́ ẹ bá wò dáadáa, ìjà lọ́balọ́ba, ìjà àjọba ló gbé àwọn bàbá wa kúrò nílé láti Ìgbọ̀nà tó fi dèrò ọba àgùn. Ṣẹ́ni pọ́ ọmọ aládé ni wá, but à ń ṣàtìpó àti wà ní ìlú bòmíì ní orí dá wa sí tá à ń gbé. A lè padà lọ ìlú yẹn mọ́ sí kásìkò àfẹ́jọba ń bẹ̀ kan dá wa lóhùn torí wọ́n láwọn ọmọ wa rí ni. Bó ṣe káàkiri lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá nù. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ń pe gbogbo ẹ̀ ní ọmọ aládé. Ọmọ aládé ni wá, ọmọ aládé ni wá, ọmọ aládé ni wá. Ṣé ti rí báyìí sìn? So ìdí ọmọ aládé nù. Torí nígbà tí ẹnìkan sọ pé ọmọ aládé, ọmọ yẹn wọ́n bèèrè lọ́rùn pé kí ló dé sáà pé gbogbo Yorùbá lọ́mọ aláṣẹ gbogbo wa náà la lè jọba ni. Gbogbo wa la lè jọba nítorí pé ibi tó kálukú ti wá bí ìjà ọba àjọba ló gbọ́pọ̀lọpọ̀ kúrò lé tó kálukú fi lọ tẹ̀dó síbi tán wà lónìí. Ẹlòmíì fi rẹ̀ pamọ́ kò ní káyé ó mọ̀ pọ́nmọ ọba lòun. Bó bá débi tó lọ làwọn yóò tún máa rí pé à ń kí ọ ní Yẹ̀rú Ọ̀kín Ọlọ́fà mọ́jọ. Ó mọ̀ kí ẹlòmíì pé Ìgbàjà lé Olúnírèsé. Tẹ́ bá ń kíyàn lónírèsé ẹ ti mọ̀ pé ọba Àgbàjà ní jẹ́bẹ̀. Tẹ́ bá fi oríkì yẹn kí èèyàn níta gbangba pé àwọn kíní ni àwọn onírèsé ni pé ọmọ onírèsé lẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí wọ́n pé ọmọ onírèsé ni ọmọ ọba ni. So bó ṣe rí káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn, bó ṣe rí káàkiri nu. Ìdí nìyẹn tẹ́ fi máa rí ìlú tí ó pé méjì, ìlú ó pé mẹ́ta. Tẹ́ bá dé Ìbà tèkó, ẹ̀ tó dé Ìbà kan nípínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ bá dé Èkó kan tó wà ní Èkó Ìndè, tó wà Èkó Ìndè àti Èkó Àjàlá, wọ́n jọ fọ ìgbẹ́ tẹ́ra wọn báyìí ní l'Ọ̀ṣun State. Èkó gangan ní Èkó odò táwa mí báyìí. Èkó tiwọn náà lódò ó ní odò, Èkó títí wọn náà omi kọjá ń bẹ̀ tẹ́ ń pè lódò. So kéde kan ní ó mọ bí àwọn orúkọ wọ̀nyí káàkiri tá a fi ti Yorùbá fi fọ́n káàkiri. Kò sí tẹ́ ẹ rí níbìkan tẹ́ ẹ̀ ní rí níbòmí ilẹ̀ Yorùbá.
àṣọ àti jẹ́lẹ̀ Yorùbá yìí ni ẹ̀ bà bẹ́ẹ̀. Mo sọ̀tàn kan fún yín lónìí nínú àwọn àlàyé mi, mo ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́, mo nígbà tí Ọ̀yọ́ ń jẹ Baṣọ̀run ní gbogbo ilẹ̀ Yorùbá pátá, in tó common jù nínú àwọn tí wọ́n jẹ Balógun wọn àwọn máa ń pè ní Balógun. Gbogbo olórí ogun ilẹ̀ Yorùbá pátá Balógun náà máa ń pè. So Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe Balógun ilẹ̀ Yorùbá o, kì í ṣe olórí ogun ilẹ̀ Yorùbá ni. Àwọn tí ò gbọ́ Yorùbá, tí ò gbọ́ èdè wa, tí ò màṣà wa dáadáa ni máa attribute Ààrẹ Ọ̀nà Kakanfò as olórí ogun ilẹ̀ Yorùbá. Kì í tún ṣe olórí ogun Ọ̀yọ́ o, olórí ẹ̀ṣọ́ Aláàfin, kì í tún ṣe olórí ogun Ọ̀yọ́. Baṣọ̀run ni olórí ogun lọ́yọ̀ọ́. Kí wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ lọ́yọ̀ọ́? Ó jẹ olórí ẹ̀ṣọ́ Aláàfin. So oyè kékeré ni, kì í ṣe oyè nǹkan rẹpẹtẹ tó tóbi. Oyè kékeré ni torí oyè inú ààfin ni, kì í ṣe oyè ta. Oyè Baṣọ̀run sì sí ní Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́, Ọ̀yọ́ nù. So ká mọ̀ wá sọ Balógun tá ń jẹ káàkiri ilẹ̀ Yorùbá, olórí ogun ilẹ̀ Yorùbá is Balógun. So àwọn kinní yìí la fẹ́ káwọn èèyàn mọ̀, torí tẹ́lẹ̀ mi máa ń dánu mọ́tàn tàbí ń sọ kankan, yóò wá máa sọ bí gbàtẹ́ pé àgbà táwọn tí dẹ̀ ń bá sọ náà òkúkú mọ̀ kankan, àwọn náà máa ń rí ni pé yes tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. Ìdí nìyẹn tó gbé mi wá pé kí n yànnàná lórí àwọn nǹkan tí àrìn tó kù díẹ̀ káàtó láwùjọ wa nínú àṣà wa, títí tá a fi máa pàdé lórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí. Èmi ti tòótọ́ Bàbá Àṣà.